gálẹ́nì bàbá wa àfa wa bàbá wo ní kìjìpá bàbá wa Mufty diari fún gbogbo Ìlọrin ẹ bá ń ṣe ṣéwù ẹ bá ń sọ fún bàbá ibẹ̀ gbogbo àwọn ọmọ kéwù wọn wù wọn bá ti ń ṣe bàbá mi àwọn ọmọ kéwù yín wò ibẹ̀ ti ń ṣe àwọn tí ń hó ni tẹ́ bá ti fún Mudirul lẹ́sìn wọ́n practice ni wọ́n ṣe training lára yín wò àwọn náà padà dáadáa sí ẹ̀yìn náà. Allahu Akbar. Bàbá mi Mudirul Marikas. Wọ́n ní bí bàbá bá yín sọ ẹni má kà á kú àmọ́ káwọn aláìmọ̀kẹ́ yín bá sọ fún yín yóò dùn yín tiwa yóò dùn yín bí bàbá onímọ̀ lọ́dọ̀ bá sọ fún yín. Bàbá Mudirul Marikas èmi Labaeka mo ti kéré mo fẹ́ obìnrin tó tẹ́ mi lọ́rùn tó lè sin lọ́rùn ẹlẹ́yà ni nítorí ọ̀rọ̀ Mudirul Marikas ní àtẹ̀lé túká. Bẹ́ẹ̀ ni ìyá mi sílẹ̀ nìkan. Ṣùgbọ́n wọ́n ti gbìgbì kúgbìn sí wọn létí débi pé bí kí wọ́n pa Mudirul. Èmi àti ẹ̀kọ́ ra wa nítorí Mudirul Marikas. Wọ́n bá mi kú lọ lọ́tọ̀ọ̀tọ̀. Èyí ṣe tẹ́ ẹ fẹ́ rí mi wọn látàn. Bàbá Mudirul Marikas. Ẹ wo ẹ̀yin yín wò. Àwa yìí náà kéré pé èmi láti pé 50 years lọ́dún yìí. Àríwá sí bàbá. Èyí tá àgbáláyàwó kẹsẹ̀ tiẹ̀. Gbogbo àwọn àfa ńlá dankan wọn máa gbé lẹ́yìn sí Adama. Tẹ́lẹ̀ bí ó wà láti mú jìnnà. Bí iṣẹ́ Adama ṣe kúrú tó wọn ò kúrú sí kí wọ́n má kó yàn mára. Ẹ̀gbin ní iṣẹ́ Adama kọ̀. Ẹ̀ sì lè ní iṣẹ́ Adama kọ́kọ́ fẹ̀ gbé lọ yẹn láyé. Àmọ́ yọ kọ́ rafa tó ní wà kúrò tó lẹ́nu alẹ́ àwa àlejò ìdán wà sí mọ́tò sàmà àtúwà ìwọ̀fà. ọ̀rọ̀ ẹni iṣẹ́ Adama lò akínú afa tó gbẹgbẹ rẹ lọ ìjọ ìyọpọlọpọ àwọn yẹn ni pé inú bí àwọn kan bí iṣẹ́ Adama ṣe lu ayé kúló gbogbo àwọn afa nígbà ayé tiẹ̀ òun lọ́wọ́ fi ṣe nàmbà wọn àwọn kan ti wá kan wọn sí wípé àgẹ̀wò yà gbà ọ àwọn àwọn ọ̀lẹ́ mọ̀ àjọ mọ̀ pé ìlú yìí nìkan kọ́ ló mọ̀ pé yìí ọ̀tẹ̀ yìí ń bẹ́lẹ̀ lọ́tọ̀ ìbínú yìí ń bẹ́lẹ̀ lọ́tọ̀ bàbá Mudirul Marikas ẹja ti bí bàbá yìí gbogbo ayé bàbá kiri bí bàbá yìí àmọ́ ìkómọ́ra fi ṣe Adama náà ní gbogbo ìrìnàjò àfa ẹ̀yin náà lọ ní ikú ìkúnlẹ̀ mi rẹ̀ ẹ lọ ní ikú nínú àfáàgbà nílọrin ìdídàkọ wọn láti bá ti sọ pé nínú àwọn àfáàgbà nílọrin ó rí ọmọ akéwú tó láṣepọ̀ pẹ̀lú ìyàwó rẹ̀ kò sì tọ́sí rẹ̀ nínú bẹ́ẹ̀ ni yóò ti máa yá wọn àgbàlagbà èyí ká ọmọ akéwú rẹ̀ ó láṣepọ̀ pẹ̀lú ìyàwó mi ó sì forí jẹ ó ní tóun bá sí pẹ̀lú títí ẹ bá bàjẹ́ nínú ọmọ akéwú ta ni wọ́n fà á sí pé tiẹ̀ bàjẹ́. Allahu Akbar. Kó máa lọ yanjú ọ̀rọ̀ rẹ̀ wájú Ọlọ́run èmi kọ́ ni tiẹ̀ ó bàjẹ́ látọ̀dọ̀ mi. Bàbá Mudirul Marikas gbogbo tí bàbá wa fà á sí fún yín ẹ̀yà fi wọn fà dá Muhammad. Sallallahu alaihi wasallam. Ṣé bóòlù kí ni kí ni ẹ máa fi wá. bí irun yín bá ti sọ pé ẹ̀ ní forí jiyàn gbogbo àwọn ọmọlé kéwì náà kúndé bẹ́ẹ̀ bá pè wá tá a bá ń jà pẹ̀lú ẹnìkan ní forí jiyàn máa ti kọ́ wa pé kò sí jẹ́ pé ká má forí jiyàn. torí báwa kan tẹ́ bá ti wí ni o especially àwa yìí ẹ bá lásán lọ́la báyà wọ́n mọ̀ sí i lọ